gbogbo ẹni tó bá ní ìbálòpọ̀ ojú oorun àbí òun lálàá pé ilé ìwé tó ti kúrò òun bára ẹ níbẹ̀ padà, àbí òun lálàá wípé ní ilé ìwé tó ti kúrò òun rí pé òun ṣe exam àti submit exam yẹn ó wá lera fún ẹ lójú àlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbìyànjú àdúrà tí mo fẹ́ fún yín wò, ẹ gbìyànjú náfìlà yìí wò, ẹ máa ṣe fún ọjọ́ 7. Kí ẹ tó sùn lálẹ́ ẹ ṣe àlùwàlá, ẹ wá àyè tó mọ́ láyìíká yín àbí nínú yàrá àbí àyè tẹ́tí ń kírun. Tẹ́ ẹ bá ti ṣàlùwàlá tán ẹ yẹn náfìlà rákà 2. Ní orí rákà àkọ́kọ́ ẹ ka Fatiha kan, Ayatul Kursi ẹyọ kan, ẹ ṣe la hawla wala quwwata illa billahi aliyyil azim, ẹ ṣe 111 ọgọ́rùn kan àti mọ́kànlá. Tó bá ti wá di rákà ẹlẹ́ẹ̀kejì ẹ ṣe Fatiha kan, Alam tara kaifa ẹyọ kan, ẹ ṣe la hawla wala quwwata illa billahi aliyyil azim, ẹ ṣe ọgọ́rùn kan àti mọ́kànlá bákan náà tí ó jẹ́ 111. Tẹ́ ẹ bá ti ṣe tán tẹ́ ẹ ti sálámọ̀ ẹ ṣe la hawla wala quwwata illa billahi aliyyil azim, ẹ ṣe 1111 1111 ó máa jẹ́ 1111 1111. Tẹ́ ẹ bá ti ṣe eléyìí ọjọ́ 7 lẹ́ fi ṣe bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá ń ṣe lọ́wọ́, tẹ́ ẹ bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí sàláhàólà yẹn ẹ gbé ọkà bàbà pupa ẹ ra ọkà bàbà pupa sílẹ̀, òun lẹ́ẹ̀mọ́ fọ́n síta fún àwọn dábàá títí tí ẹ fi yan gbogbo náfìlà ọjọ́ 7 yẹn tán. Pẹ̀lú ògo Ọlọ́run àlá burúkú ò ní ṣẹ mọ́ wa lára, ìran burúkú ò ní kò lé wa lórí, ìbànújẹ́ ìfòòró ìdààmú gbogbo ohun tí a dì sẹ́mi tí àwọn ò pé bọ́ọ̀ láṣẹ bọ́yọ̀ ń bẹ̀ Ọlọ́run lágbára àti ṣe é. Wàláhì kò sí ní tí Ọlọ́run ọba mi tí ò lè dá sí, toró náà ló dá ní tí tó ń pòrúurú nínú ẹ̀mí wa yẹn. Òun ló dá, òun náà ló dá wa, òun nìkan náà ló ní solution sí gbogbo problems. Ọlọ́run ò dákun mọ́ṣá ìbí àbùkátà wa, Ọlọ́run mọ́ṣá ìmú ìpẹ́ burú bá mi mú ìbànújẹ́ kúrò nínú ọkàn àwọn ẹrú rẹ tó ń wò mí Ọlọ́run. Wọlá títóbi rẹ Ọlọ́run, wọlá la ilaha illallah, wọlá Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Àmín. Ẹ bá mi share fídíò yìí, kẹ́ bá mi like.